Muyideen mà tún ti jáde sọ̀rọ̀. Ó tún tú àwọn àṣírí kan táwọn ènìyàn ò gbọ́ níjó ní. Ó lágbára o, ọmọ ènìyàn abìdí yànyàn. ń play fídíò Muyideen fún yín, ẹ̀yin náà ń mọ̀ yìí pé ojú Muyideen rí tó nínú ọgbà Àgbàlá Gabriel. ẹnì kíní jáde wọ́n ní irọ́ ní ń pa, ẹnì kejì jáde wọ́n ló fẹ́ bàgbàlá Gabriel ló kọjẹ́, ẹnì kẹta náà tún jáde. Bákan náà tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọge léńjeléńje tí wọ́n lágbàlá Gabriel ó gba pátánì àwọn. ṣe gbogbo àwọn eléyìí ló wá ń parọ́. ń play fídíò alàgbà Muyideen fún yín eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ṣe lórí TikTok, ṣùgbọ́n nǹkan kan bà àwọn ọmọ Nàìjíríà jẹ́. ẹ jẹ́ kí n sọ pé gbogbo àwa ọmọ Nàìjíríà èèyàn ẹnìkan lẹ̀. tá a bá ti ń fẹ́ ẹnìkan, tá a fẹ́ dénúdénú, tá a fẹ́ tọkàntọkàn, àìfẹ́ gbọ́ nǹkan kan tẹ́lòmíì ń sọ nípa ẹ̀, yálà ó ń sòótọ́ ni tàbí tí ẹ ń parọ́. ẹni tá a fẹ́ dọ́kàndọ́kàn, tá a fẹ́ dénúdénú láàmú gbárùkù tí. nígbà tọ́rọ̀ Muyideen ṣẹlẹ̀, ó ní tójú táwọn ọmọ Nàìjíríà tí wọ́n fojú Muyideen rí, tí wọ́n ní wípé ó fẹ́ ba Àgbàlá Gabriel, ó fẹ́ bà á lórúkọ jẹ́ ni. ṣó rí bẹ́ẹ̀ àbírọ́ ni? ẹ wo, mò ń bọ̀ ná, ẹ já kọ́kọ́ gbọ́ àṣírí míì tí Muyideen tú lórí TikTok. ń wá ṣàlàyé àwọn nǹkan kan míì tí ó tún yé yín fún yín nípa ọ̀rọ̀ Àgbàlá Gabriel àtàwọn àṣírí ńláńláńlá tó ń tú níkànnì ayélujára. mo ráyè mo sáfáyé. yóò dáa fún King Dr. Sikiru Ayinde Barrister. ó ní mo ráyè mo sáfáyé, ẹ̀rù má bà mí, ọmọ ibùnú Ádámù ẹ̀rù má bà mí o, mo ráyè mo sáfáyé. mò ń bọ̀ náà, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀, ẹgbọ́n tí Muyideen sọ. ẹ rí báyìí face to face ọjọ́ ìgbéyàwó yìí kí ló dé tẹ́ ẹ fún jújọ tẹ́ ẹ kọjú. mo jẹ̀yà láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìgbéyàwó ni. ẹni gbádùn gbogbo ẹ̀yìn. dáàdi dẹ́pọ̀n bó lè ní wáì tá a ṣe lè kó 300,000 tó ń kó fún wa pé ká lọ fi ra aṣọ wedding, wáì tá a ṣe lè fi gbogbo 300,000 ra wedding material sí tán. ṣé ẹjọ́ tó wá lù yìí sí ẹ máa ń ṣe bí ìdìdìrín tẹ́ máa ṣe yín. mo máa sọkún bí ìkòkò ni tómi ọ máa dà wá. wọ́n wá lù yìí ẹ̀kẹ́lò tí wọ́n lù yìí nìyẹn. ìlú jọjú mọ́mọ́ ni ọmọ ti di bárakú, mo gba kámú ni. eyín yín tí wọ́n rà fún yín. èmi mú mọ́ra bíi goli gbogbo ìgbà yẹn ni nígbà tí oṣù kò sí bí mo fẹ́ sá lọ. eyín yín tí wọ́n rà fún iṣẹ́ ìgbàgbé ẹ̀ bẹ́ẹ̀. àbá àjọ náà béèrè irùngbọ̀n sọ̀rọ̀ eyín rè. àgbàlagbà tí ń sáré inú ẹ̀ kan tí ọba lé nǹkan lé. Muyideen tó jáde tó ní àtilé àtìyàwó àtẹ̀yìn àtàsọ tẹ́ ẹ bọ́ sí mi lọ́rùn. mo yọ̀ǹda gbogbo ẹ̀ padà wá. mo yọ̀ǹda gbogbo ẹ̀ fún yín. ó ní nítorí ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà ò fẹ́ gbọ́ tẹnu ẹ̀ ńgbà náà látàrí ìfẹ́ tí wọ́n ní s'Àgbàlá Gabriel. ó jọ gàtè ó jọ gàtè, ṣé kò wá máa fẹsẹ̀ méjèèjì tìrò báyìí? Muyideen ní òun la ìlà kọjá tó lágbára ní Àgbàlá Gabriel. kejì náà tún jáde, ọmọdébìnrin tó fẹ́ sọ operation, ó náà jáde, ó sọ ohun tójú ẹ̀ rí nínú chọ́ọ̀chì Àgbàlá Gabriel. ẹ wá jẹ́ abìrà wa torí ìfẹ́ ká máa padà sẹ́yìn mọ́. gbogbo yín náà lẹ ti mọ kéèsì kejì débi pé ó tún fi ẹ̀rí máa jẹ́ mìíṣó síta níbi tó ti transfer 600,000 naira sínú àkáǹtì Àgbàlá Gabriel gangan, ọmọ tẹ́ ẹ fẹ́ gba donation 13 million naira fún tí ó fi operation, tẹ́ ẹ wá rí 8 million, tẹ́ ẹ tún wá ń gba owó ribiribi débi pé ẹ tún gbà débi 4 million lọ́wọ́ ẹ̀. àwa wá láti wá dájọ́ pé bóyá Àgbàlá Gabriel ló jàre tàbí àwọn
tí wọ́n lọ chọ́ọ̀chì ẹ̀ ni wọ́n jẹ̀bi. Ẹ̀yin tẹ́ wà lè mú mọ̀ pé mọ̀rọ̀ gbọ́ ju àwa tá à ń sọ lọ, gbogbo yín náà lẹ sì ti mọ̀ ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí bá a ṣe wá rí ohun tó ṣẹlẹ̀ yìí, àwọn ènìyàn ti ń sọ wípé ó yẹ káwọn àjọṣepọ̀ àgbáríjọ àwọn olùṣọ́ àgùntàn lórílẹ̀‐èdè Nàìjíríà, ó ní ó yẹ kí wọ́n kọ́ ti chọ́ọ̀chì Àgbàlá Gabriel gbaná látàrí pé ó tiẹ̀ jóòtọ́ kò jóòtọ́ kí wọ́n kọ́kọ́ gbégbèsẹ̀ lórí chọ́ọ̀chì Àgbàlá Gabriel. Kódà àwọn kan sọ débi pé ní ìkànnì ayélujára, àwọn kan ní pé tó bá jẹ́ wípé Nàìjíríà jẹ́ ibi tí òfin wà ní, ó yẹ kí wọ́n ti kọ́kọ́ ti Àgbàlá Gabriel mọ́lé. Pé wọ́n ní pé ẹ̀sùn ńlá ni ẹ̀sùn yẹn, kéèyàn máa fi àwọn tó nípèníjà ara kó máa fi kówó jọ. Ẹ̀yin olólùfẹ́ mi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin ẹ jọ̀ọ́ àní bọ́ páńpẹ́ ayé o. Oore tó jọ bí ibi tó jọre kò ní Ọlọ́run ò ní gbé kó wa. Ẹ bá subscribe ní sórí YouTube channel yìí. Ẹ má gbàgbé share fídíò kó kára lé kó kára oko. Pé Muyideen gan tó wá sọ ní interview náà ìgbà tí wọ́n bi léèrè pé kí ni tí ẹ̀ wá ń rí ṣe lẹ́yìn ìgbà tó kúrò lágbàlá Gabriel. Mo ní wípé tílẹ̀kùn kan bá tì, Ọlọ́run á máa ṣí ilẹ̀kùn míì. Àgbàlá Gabriel ó ṣe tiẹ̀ ni, ṣùgbọ́n Muyideen náà Ọlọ́run ṣe kí ni o, Ọlọ́run ti gbé òun kó ẹlòmíì. Ó lóun ṣiṣẹ́ POS òun lọ. Bákan náà lẹ́yìn iṣẹ́ POS òun tó ń ṣe, òun sì tún ń ṣiṣẹ́ security tó jẹ́ pé wọ́n ń fún òun níbi 40,000 naira níbẹ̀ èèyàn lóṣooṣù tó ń fi manage ayé òun. Níbẹ̀ làwọn ọmọ ẹlẹ́yin ijó àánú ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí dáwó fún yín lórí TikTok, débi pé wọ́n ti dáwó fún tí ó fi bẹ̀rẹ̀ sí ṣe owó POS ẹ̀ padà tí Ọlọ́run fi jẹ́ pé yóò mọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó sì ń já rìnrìn láti bí oṣù kan lẹ̀ yìí? Ẹ má jẹ́ n tàn yín, oríṣiríṣi àwọn ènìyàn tó jẹ́ pé a lè máa mú gbogbo ẹ̀ wá fún yín ni wọ́n ń bọ́ sí ìkànnì ayélujára TikTok ni wọ́n ń tú àṣírí. Ẹlòmíì ló bá wọn sùn, ẹlòmíì ní donation tó gbà fún òun ò mọ bó ṣe lọ. Kódà wọ́n ní ilé àbí ká ti sọ pé ilẹ̀ tó rà fún ìyá àbèjì ọmọ aráyé lè, wọ́n ní wọn ò tí ì rí gbà. Bàbá Suwe bèbè náà ń kọ́, wọ́n ní ilé wọn ò tí ì rí gbà. Ilé Muyideen náà ó wà nínú chọ́ọ̀chì Àgbàlá Gabriel tó jẹ́ pé ẹnìkankan kò gbé bẹ̀ báyìí. Kí ni ìdí tó jẹ́ pé inú chọ́ọ̀chì ni Àgbàlá Gabriel ló wá ń kọ́ ilé sí fún gbogbo wọn? Ó lágbára o. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lẹ rò tiyín? Ẹ lọ sábẹ́ abala àríwísí, ẹ fi kọ́mẹ́ǹtì tiyín síbẹ̀. Ṣé ẹ lérò pé tọ̀nà kí wọ́n gbé Àgbàlá Gabriel káwọn àjọ kan kí wọ́n ti ọkọ̀ ti ìgbọ̀ngàn chọ́ọ̀chì rẹ̀ paná? Ẹ drop comment kẹ́ subscribe.